ọ̀rẹ́ méjì dèrò ẹ̀wọ̀n ọ̀rẹ́ wọn kẹta ni wọ́n lù pa. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fi páńpẹ́ òfin gbé àwọn géńdé méjì kan, Ọlásùnkànmí Ọlárìnwájú tí wọ́n ń pè ní Abọ́rẹ̀ àti Adéníyì Jùwọ́n tí wọ́n ń pè ní J-Boy, tí wọ́n sì ti wọ́ wọn lọ sílé ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sílùú Ìlọrin. ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ṣekú pa ẹnìkẹta wọn, Abíọ́dún Oyinlóye. àwọn agbófinró ṣàlàyé pé lọ́jọ́ 9 oṣù kẹrin ọdún 2023 yìí ni àwọn afurasí méjèèjì ṣekú pa Abíọ́dún. wọ́n ló jí ẹgbẹ̀rún lọ́nà márùnlélọ́gọ́ta náírà owó àwọn afurasí méjèèjì jẹ́wọ́ pé lóòótọ́ làwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn o, àti pé Oyinlóye ìyẹn olóògbé jí owó àwọn gbé làwọn ṣe lù ú lálùbami tó sì gbabẹ̀ kú. agbèfọ́ba Gbẹ́ngà Yẹni rọ ilé-ẹjọ́ kó fi àwọn afurasí náà ṣàhámọ́ títí tí ìwádìí yóò fi parí lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n. onídàájọ́ M.O. Àbáyọ̀mí gba ẹ̀bẹ̀ agbèfọ́ba wọlé, ó pàṣẹ pé kí wọ́n sọ àwọn méjèèjì sọ́gbà ẹ̀wọ̀n. lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2023 tá a wà yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.